Kí ni ààbọ̀ ìpàdé Tinubu àtẹgbẹ́ òṣìṣẹ́ lórí owó oṣù tó kéré jùlọ? Ìpàdé láàrin ẹgbẹ́ òṣìṣẹ́ àti Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó wáyé ní ilé ìjọba ní ìlú Àbújá ti wá sópin, ṣùgbọ́n wọn kò tíì fẹnukò lórí owó oṣù tó kéré jùlọ fún àwọn òṣìṣẹ́. Ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ Nigerian Labour Congress Joe Ajaero àti akẹgbẹ́ rẹ̀ ti Trade Union Congress Festus Osifo ni wọ́n ṣáájú ikọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ láti lọ ṣe ìpàdé pẹ̀lú Ààrẹ Tinubu lórí owó oṣù tó kéré jùlọ fáwọn òṣìṣẹ́ lọ́jọ́bọ̀ ọjọ́ 11 oṣù keje ọdún tá a wà yìí. Níṣe ni ìrètí wà pé lẹ́yìn tí wọ́n bá parí ìpàdé náà ni Ààrẹ Tinubu yóò kéde pé àwọn ti fẹnukò pẹ̀lú àwọn òṣìṣẹ́, àmọ́ èyí kò ṣẹlẹ̀. Mínísítà fẹ̀tọ́ ìròyìn Mohammed Idris tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé náà ṣàlàyé pé ìjíròrò ṣì ń lọ lọ́wọ́ lórí owó oṣù náà àti pé ìpàdé tí ààrẹ ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ní láti fẹnukò lórí iye kan ní pàtó. Idris ṣàlàyé pé ẹgbẹ́ òṣìṣẹ́ ní lẹ́yìn ìjíròrò wọn pẹ̀lú ààrẹ, ẹgbẹ́ òṣìṣẹ́ ní kí ààrẹ fún àwọn ní ọ̀sẹ̀ láti lọ jíròrò pẹ̀lú àwọn èèyàn wọn kí wọ́n sì jábọ̀ padà nígbà náà. Ó ní òun nígbàgbọ́ pé lẹ́yìn ọ̀sẹ̀ kan yìí, ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìjọba yóò fẹnukò lórí iye kan pàtó àti pé yóò so èso rere fáwọn ọmọ Nàìjíríà. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti tòní. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Ká fìre pàdé o. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.